tán báyìí torí tí a bá wò lọ wò bọ̀ wá rí wípé ó ti tó bí ọjọ́ mẹ́ta tí ogun ti ń ja ilẹ̀ kóòtù òjíire ṣùgbọ́n wọ́n fẹ́ mọ báwo gan-an ni Chief Sunday Dr. Adéyẹmọ Ìgbòho Òòṣà bí wọ́n ṣe tó wọ́n wá gbé ogun yìí wọ́n gbé wọ inú ìlú wọn gangan tí a ti bí wọn lọ́mọ ṣé ẹ mọ̀ pé Yorùbá pa òwe kan wípé àìlèjà kò dé ìta bàbá ẹni tó bá bú bàbá àyàn tá a bá sọ pọ́jọ́ ọjà ò pé a jẹ́ pé òjò ló ń ṣonítọ̀hún torí wípé àwa ọmọ Yorùbá tá a jọmọ kóòtù òjíire a mọ̀ wípé bàbá tó bá bí wa lọ́mọ tá a bá jọmọ akin tá ò kì í ṣọmọ àlè ẹni bá bú bàbá wa ó ti bú àwọn bàbá ńlá wa ìdí nìyí tí Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n ṣe gbéra tí wọ́n lọ sí ìlú Ìgbòho níbi tá a gbé ti bí wọn lọ́mọ wọ́n kọ àwọn Fúlàní wọ̀nyí lójú ní ààfin ọba Ìgbòho Òòṣà wọ́n pè wọ́n síbẹ̀ wọ́n sì fún wọn ní ìkìlọ̀ tó tó wípé àrà tí wọ́n dá lórílẹ̀-èdè wa ó tó olúfimọ ní wákàtí ọ̀wọ̀ yìí kí wọ́n fi mọ bẹ́ẹ̀ àti wípé àwọn tí wọ́n jí gbé wọ̀nyí aláboyún tí wọ́n jí gbé àtẹni tí wọ́n fà kalẹ̀ láti lọ sọ́dọ̀ wọn tí wọ́n mú mọ́lẹ̀ lọ́dọ̀ wọn wípé ó di dandan kí wọ́n fi wọ́n sílẹ̀ wọ́n sì tún fi òtélé wípé àwọn tán jẹ́ Fúlàní gangan àwọn ni kí wọ́n lọ dá owó tí àwọn agbésùmọ̀mí wọ̀nyí tí wọ́n fẹ́ gbà kí wọ́n sì rí wípé wọ́n fi àwọn èèyàn wa sílẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ gbàdógbàdó á gbowó àgbàdo lọ́wọ́ àwọn agbésùmọ̀mí àtàwọn Fúlàní tí wọ́n jẹ́ àlejò lórílẹ̀-èdè Ìgbòho ẹ jẹ́ kájọ parapọ̀ kájọ wo fídíò yìí ká gbọ́n tí Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n sọ fún wọn ẹ máa bá wa ká lọ. gẹ́gẹ́ bí àlejò wa lè nínú ìlú wa àlejò wa lè dé 100% ó gbọ́dọ̀ ní tẹ́lifà ọmọ lára àlejò wa lè jẹ́ Ìgbòho nípa dídì wọn lè fẹ́ ẹ kí á dídì wọn ìlú wọn ní kíláà ìgbà wáyé ọmọ tó sọ ní ẹ wà fẹ́ kí á táwọn fúlàní bá fún ilé ọmọ fẹ́ kí á fún ẹgbọ́n tí fúlàní bá fún ilé ọmọ tó ń tán ṣe lẹ́nu tó pọ̀tù owó ìjẹ̀lẹ̀ bá mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yẹ́ mi lọ́tún tó tún yé mi lọ́sí mo kára gan ìjọba lọ́dún lọ́wọ́ mi sẹ́rẹ́ lọ mo jágbìrì gan mo fà ìbúra mo fi ẹ̀mí ìbúra tí ẹ̀ka ní ẹ̀mí ẹ̀rọ mo fún ìtú àfún àgbọn ojú àti mo ń ní sọ yẹ́ ọ̀pọ̀sọ̀rọ̀ fún sáyẹ́ mo fún ìtú àwọ̀ táwọn ẹ̀rọ gbé àwọn tí wọ́n bá gbé wọn lẹ̀ àlọ́ ọ̀dà mẹ́sàn ẹgbà tó lẹ̀ àdìsáwọ̀ kan èyí lọ dáwọ́ èdè lára ẹni kẹ́ lọ dáwọ́ èdè wọ́n tó máa fẹ́ gbà ẹ̀ wọ́n fẹ́ yàtọ̀ sí 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ ẹgbà pé yóò bá lọ́wọ́ bọ̀ wọ́n ní mákòókò mi dáná. ẹni kẹ́ lọ dáwọ́ èdè gbogbo fúlàní dáwọ́ èdè ẹ̀rọ gbà wọlé fún wa àtọ́n tí a ò bá wà kó dá wọn lẹ́kùn fún wa wọ́n wá sí orílẹ̀-èdè wa láti máa wá jí wa gbé láti máa pa wá láwọn láti máa pa àwọn bàbá wa dànù láti máa fi tipátipá bá àwọn ìyá wa lò lójúgbó tí a ò bá wà gbó dá wọn lẹ́kùn fún wọn wọ́n rò wípé ohun tí àwọn ń ṣe ohun tó dáa ni àti wípé tí ìjọba ò bá lọ́wọ́ sírú ọ̀rọ̀ yìí kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ lọ títí ṣùgbọ́n a ti mọ̀ wípé àwọn Fúlàní wọ́n lé wọn ń bẹ̀ wọ́n lé wọn gbogbo ojú wọ́n ń sin màálù ló ń lọ rẹ́rẹ́rẹ́ inú gbòòrì sáfù ń bíbà ẹ wo màálù ṣe lọ rẹ́rẹ́ ń bíbà wọ́n máa lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀ wọ́n gbàbẹ̀ wọ́n sọbẹ̀ dìlú wọn àwọn kọ́lé sínú gbòòrì kí lorúkọ tẹ wá ń bí báyìí. Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ní ká wá gbódámọlẹ́kùn fún yín tí ẹ bá kọ̀ tẹ́ ò bá jáwọ́ ẹnikẹ́ni tí ajere ọ̀rọ̀ yìí tó bá ṣí mọ́ lórí tó jẹ́ ọ̀dàlẹ̀ nílẹ̀ yìí kóòtù òjíire ikú lèrè ẹ̀ṣẹ̀ nítorí èyí tẹ́ ẹ ṣe lórí wa ó ti tó ẹlòmíì á máa náwó bíi onífújà láàrin ìlú táwọn onímọ̀ wípé owó ẹ̀mí àwọn ènìyàn ló ń ná
ṣùgbọ́n onítọ̀hún ò gbé ìbọn láti pààyàn bẹ́ẹ̀ ni kò yọ idà láti pààyàn ṣùgbọ́n ẹni tó bá ń ṣe agbódegbà fún àwọn ará bí yìí ṣé ẹ mọ̀ wípé ó ti ṣe ju ẹni tó gbébọn láti pààyàn lọ ó sì ṣe ju ẹni tó yọ idà láti bẹ́ẹ̀yàn lórí lọ ìdí nìyí tó yẹ jẹ́ wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá bà tó bá jẹ́ ọmọ kóòtù òjíire tó ń jẹ́ agbódegbà fún àwọn ará bí yìí. lára àwọn ọmọ tí wọ́n jí kó tán náà nígbà bá wà àwọn yẹn jáde tán gbogbo yẹn la máa lékùn nígbò. bàbá wa Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà máa máa rán wa létí ń gbàgbógbà wípé bàbá yìí ò lọ́mọ kankan ní ilẹ̀ kóòtù òjíire tẹ́ ẹ lè jí gbé bàbá yìí ò ní aya kankan nílẹ̀ kóòtù òjíire tí wọ́n lè jí gbé ṣùgbọ́n ẹ̀jẹ̀ kan náà ló ń ràn nínú veins gbogbo wa ẹ̀jẹ̀ tó ń ràn nínú iṣan gbogbo wa yìí òun ló mú bàbá yìí tó fi jáde síta tó fi fara ẹ̀ sílẹ̀ wípé ẹ má pa àwọn èèyàn mi mọ́ mi ò sì rò wípé ẹni tó ṣerú eléyìí ó yẹ ká fi bí iṣu títí dọjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká tún fojú sọ́nà bí bàbá wa ṣe sọ wípé tí wọn ò bá fi àwọn tí wọ́n gbé yìí tí wọn ò bá fi wọ́n sílẹ̀ àwọn á wọgbó tàn wọ́n lọ ẹ jẹ́ ká tún fojú sọ́nà a ó fi gbé fídíò míì jáde lórí ọ̀rọ̀ wọn a ti mọ̀ wípé tọ́kàndù ni bàbá wa Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà a wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni màá fi hàn wá lásìkò ìgbà tí àsìkò náà bá tó torí náà gbogbo ẹ̀yin èèyàn wa ẹ máa láìkè ètò yìí ẹ sì máa bá wa ṣíà ẹ̀ sí gbogbo orí àwọn platform tí ẹ bá wà ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ kóòtù òjíire ká jákèjádò orí gbogbo àgbáyé kí wọ́n mọ̀ wípé àsìkò ti tó yẹ kí àwa ọmọ Yorùbá ká dìde sọ̀rọ̀ ara wa torí ìjọba kankan kò ní gbà wá sílẹ̀ àfi kí àwa fúnra wa ká gbèjà ara wa títí dọjọ́ mi ọjọ́ rẹ̀ mo ń sọ fún wa wípé lórí ètò ọgbọ́n inú yín náà ni ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa like ẹ máa bá wa share ẹ̀ Ọlọ́run Belédùmarè kò ní jẹ́ ká burú kó kàn wá ire o.